kì í ṣòro bí ewé. Ìkàlẹ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjíire káàkiri gbogbo àgbáńlá ayé o. Ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta o. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ káàárọ̀ onílé yìí o. Ẹ káàsán onílé yìí o. Ẹ kú ìyálẹ̀ta onílé yìí o. Ẹ mà kú ìrọ̀lẹ́ onílé yìí o. Ẹ káalẹ́ ń bí yìí o. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kájọ fetí gbéyàwó ọ̀rọ̀. Sáyẹ́ǹsì àwọn bàbá wa la fẹ́ kọ́ra wa. Ọgbọ́n ọnú táwọn àgbàlagbà fi ń lolé ayé látìgbà àwáṣẹ̀ tí nǹkan wọn sì ń gún régé. Díẹ̀ nínú ẹ̀ la ní ká kọ́ra wa yìí o. Èyí tó jù bẹ́ẹ̀ ló ń bẹ lọ́wọ́ yín, èyí náà fi tọwọ́ yín lẹ̀. Ẹ gbọ́ ẹni ọmọ nǹkan ọ̀kan tó lóun ò ní fi kárá yòókù. Èyí ọba mọ̀ tí ò fi kọ́yàn yóò gbé lọ ọ̀run bẹ́ẹ̀ ni kò ní rẹ́ni ṣàdúrà fún. Nínú díẹ̀ táwọn bàbá wa fi kọ́ wa, òun la fẹ́ fi ilẹ̀ yìí o. Sáyẹ́ǹsì Yorùbá. Ẹ̀lẹ́mbì yìí o, gbogbo ẹ̀yin ìyálọ́jà ẹ̀sìn mi ariwo, ìyálé ilé ẹ̀sìn mi ariwo, ọkọ pòyàwó ìyàwó pọkọ, ẹ̀yin ọmọ ẹ pé bàbá yín ẹ jí wọn, ẹni bàbá ọgbọ́n bàbá eré kàbìtì bàbá eré kàbìtì kọ́ máa yálé ẹnì kọ̀ọ̀kan wa. Yàtọ̀ àwọn èèyàn wa ní lájàsẹ́ àbí ń kú tọ́nu wọn ní bàbá eré kàbìtì àbẹ́lọ́hún eré kékeré eré kàbìtì láfẹ́ eré lálálálá kọ́ máa yalulé ẹnì kọ̀ọ̀kan wa kọ́ máa fi bẹ̀ sí bùgbé. Kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí? Kí la fẹ́ dá wa lẹ́kọ̀ọ́ lé lórí? Eérú inú àrò. Ẹ̀kọ́ wo lẹ̀yin pè lọ́dọ̀ yín? Mẹ́kọ̀ tẹ̀yin pè eérú ọ̀dà. Ẹlẹ́mọ̀ ohun tí jẹ́rú àní tá a bá dáná igi tán eérú funfun tí gbẹ̀yìn àrò òun ni Yorùbá ń pè léérú. Wọ́n máa fi pé bíná bá kú àfẹ́rú bojú, bọ́gẹ̀dẹ̀ kú àfọmọ rẹ̀ rọ́pò. Ọ̀rọ̀ eérú la fẹ́ bá wa sọ, wọn bá tọ́ rọra wúlò mọ́. Níwọ̀n bá tó gbà kọjú sáwà la fẹ́ yọ̀ǹda. Gbogbo ẹ̀yin dírẹ́bà mo kí yín o, àwàyè lẹ́ẹ̀ máa wẹ̀ ní wàwà jáàmù o. Gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdá ìjọba kò ní sa yín lọ́wọ́ kò ní sa yín lẹ́sẹ̀. Gbogbo ẹ̀yin táwọn ojú Olúwa ọlẹ̀ ayọ̀ sọnù yín. Ẹ̀gàn yín ó dògo. Gbogbo ẹ̀yin táwọn wá bùjókòó ayọ̀, ọba àmì ọba ọ̀gá ògo yóò fún yín ní ibùjókòó ayọ̀. Ẹ̀yin tẹ́ wá wà ń bùjókòó táwọn ẹni bíbẹ́ máa ní yín lára, Ọlọ́run bá gbéṣẹ́ ní láwọn ọ̀tá yín lọ́wọ́. Ìyá ọkọ ní yín lára ni Ọlọ́run ó ní yín lára. Ìyá tó bí yín nú ní yín lára ni Ọlọ́run ọba yín ní yín lára. Ọ̀rẹ́ ọkọ ní yín lára ni Ọlọ́run ọba yín ní yín lára. Àbúrò ọkọ ní yín lára ni Ọlọ́run ọba yín ní yín lára. Ẹni ẹlẹ́ni ò ní jíṣẹ́ yín, òun ò ní lé yín kó ń bùjókòó yín o. Gbogbo ẹ̀yin tẹ́ wá pàtẹ ọjà kalẹ̀, Elédùà ò ní ṣe yín ní apàtẹ mátà. Ọ̀dà kéèyàn lọ yáwó kó fi ṣòwò,
kọ́ wá dé sọ kọ́ máa pa kọ́bọ̀ látàárọ̀ káwọn tí ó tọ́jà àwọn òsì tó tiẹ̀ tí wọ́n ti ń fọwọ́ kawó bẹ́ẹ̀ ni wọ́n ń fọ ẹsẹ̀ kó owó gbogbo yín elédùn ọ̀ní ṣe yín ní apàtẹ́mátà eérú inú àrùn làbáyé dára wa lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà darapọ̀ mọ́ wa lórí WhatsApp gúrùpù yìí ẹ darapọ̀ mọ́ wa